adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba wa afẹ́mí ìmúre hàn sí ọlọ́run ọba wa bá dẹ́ẹ̀dá wa àti gbogbo àwọn àfáà ní ìkàlẹ̀ nítorí àsìkò àbẹ̀lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó bá ní wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn ilé wọn àtọ̀nà wọn kó bá ní wà pẹ̀lú wọn gbogbo àwọn àlejò náà àtàwọn tí a ń ṣe hafla lẹ́nu kọ́lọ́mbà Allah kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. ẹ̀rí nínú àwọn al-anshitatu al-ilmiyya eléyìí tí a fẹ́ ṣe òun náà ni gbogbo wa la mọ̀ pé ọlọ́run ọba dẹ́dá wa ó dá wa nítorí ìjọsìn ni nínú àwọn ìjọsìn tó lọ́wọ́ bá láti làbọ̀ wá lọ́rùn òun náà ni ìjọsìn kákìrùn ìrun kíkí ó jẹ́ manzilatu thaniya min arkanil Islam ó ń bẹ nínú orígun ẹlẹ́ẹ̀kejì tó lọ́wọ́ ọba dẹ́dá eléyìí tí ó gbé kalẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ sí pé ẹnikẹ́ni tí ò bá máa kírun yẹn ó túmọ̀ sí pé ẹni tí ò mọ tó wá sí láyé ni ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó lọ ṣọ́ọ̀bù nígbà tó dé ṣọ́ọ̀bù kò sílẹ̀kùn ṣọ́ọ̀bù rẹ̀ ó sì gbàgbé kan lọ sùn ó dalẹ́ wá ń lọ lé ó ní òsọjà ṣàmùpẹ́ni náà mọ tó lọ sí eré ó wọ mọ́tò lọ bẹ́ẹ̀ ló wọ mọ́tò wálé padà wọ́n sọ fáwọn gbé kò sọjà bẹ́ẹ̀ ni ò sì sílẹ̀kùn ṣọ́ọ̀bù ẹni tó wálé ayé tó wá kírun ó wá dálé kìyàmà ó ní ayé yóò da kò da fóun bó ló ṣe fẹ́ da fún nígbà tí ò mógi tó ń tó yẹ kó ṣe nínú àwọn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó lábọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí ọ̀ràn yẹn kò gbọ́dọ̀ má ṣe òun náà ní ìrun kíkí. Ànábì sallallahu alaihi wasallam ó ní pé ẹnì kọ̀ọ̀kan wa awwal ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah as-salah àkọ́kọ́ ní tí àkọ́kọ́ gbéyàwó nínú iṣẹ́ ọmọ nìyẹn kọ̀ọ̀kan tó bá dà ní kìyàmà òun náà ní ìrun bí ìrun yẹn bá ti dá ìfọ̀kànbalẹ̀ pé àwọn ìtẹ́jọ́kù náà yóò dá àmọ́ tí ìrun ò bá ti dá kò sọ̀rọ̀ fún àwọn iṣẹ́ tí yẹn bá ṣe. ẹ̀rí ìrun kíkí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ṣe lọ́rùn èèyàn fún wa fi jami'il ahwal ní gbogbo àwọn àyè àtàwọn àsìkò tí a bá wà kò sírú ìlànà kò sírú kéèsì tá a lè wà táwa ní pé tó Ọlọ́run ti fi wọ́n lẹ̀fẹ́ mi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ní a máa sí ohun hatta ya'tiyakal yaqin a máa kírun ti di ọjọ́ kú èdè yìí abẹ́lẹ́ Ọba subhanahu wa ta'ala ìrun tí ó pàtàkì tọ́lọ̀ ní a máa kí ìṣerérọ̀rùn rẹ̀ táàbí máa kí abẹ́lẹ́ Ọba Allah kú sí ní ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa àìnílé kí táàbí wájọ́ kan nínú àwọn ọ̀tá Ọlọ́run abẹ́lẹ́ Ọba Allah kó má fi ṣe àdáwò fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú tí wọ́n wá fi hàn wá ó ní wípé gbogbo wa lámọ̀ bá ti ṣe kírun ìyẹn báwa tá a bá ń kí ẹni tí ò bá kí ó náà jẹ́ ọ̀rọ̀ mọ̀ wípé ojúṣe ohun ọ̀kan nú ẹ̀ ló ń fi ilẹ̀ yẹn Ọlọ́run bá subhanahu wa ta'ala ní ká kírun fóun lórí ìdúró tábà sì kírun ó láwọn kankan eléyìí tí síwájú Ọlọ́run bá yẹ́dà sọ fún ẹgbẹ́ yá ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq wamsa'u bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn ọlọ́run tí bá ti fẹ́ lọ kírun ọkàn ní bọ́ síbi irun ṣàlùwàlá ni bó láti wá ṣàlùwàlá yẹn ó fi jálùwàlá gidi tí irun tá a fẹ́ kí ní ó fi jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òun màlúwàlá ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ni wọn lálùwàlá ẹni tó sì lálùwàlá ò ní òun bó wá láti ṣàlùwàlá bá ti ṣàlùwàlá òun náà ni wọ́n fi hàn wá báyìí ẹni náà fẹ́ tẹ̀lé ayọ̀ ọlọ́run tó ní tẹ́ bá ti fẹ́ lọ kírun kí ẹ ṣàlùwàlá fọlọ́run fún irun bó láti ṣàlùwàlá bismillah bí a ti ṣe àlùwàlá eléyìí tí ó rìnrìn nínú ìlànà ọlọ́run ọba wa subhanahu wa ta'ala òun náà ni wọ́n ń ṣe fún wa ẹ̀ ó bu omi sí ọwọ́ ọ̀tún rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń fi ọwọ́ yẹn ó fi ń pa ara wọn a rí i pé gbogbo inú ọmọka òun ni ó ń fi ọwọ́ rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa a kàn ń fọwọ́ bí ẹni tí ọwọ́ ń dùn ni tá a bá sálùwàlá tàbá fẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà a rí wípé afọ gbogbo ọmọnú kàyín dáadáa ó fọ lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó tún bomi lẹ́ẹ̀kejì ó tún fọ lẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ó tún bomi yẹn ó tún fọ gbogbo ọmọnú kàyín dáadáa lẹ́yìn eléyìí ó lọ síbi ìyọ ẹnu nù ó bomi sẹ́nu ó tún omi yẹn jáde bẹ́ẹ̀ ló ti fi imú papọ̀ sáré bó ṣe ń ṣe ó tún bu lẹ́ẹ̀kejì ó yọ ẹnu nù omi yẹn náà ló tún fi pa imú rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ lẹ́kẹta
ó bomi sẹ́nu ó tú ó sì tún fi omi yẹn fín imú. lẹ́yìn ìgbà náà ó lọ síbi ojú, ó rí wípé òun fọ ojú òun, aríbi tí ọwọ́ rẹ̀ dé láti bi ìdètí àkọ́kọ́ sí ìdètí ìkejì, bẹ́ẹ̀ ni ọ̀gọ́gọ́ orí rẹ̀ níbi tí orun ti bẹ̀rẹ̀ dé ìjàgbọ́n rẹ̀, òun ló jẹ́ kí ọwọ́ rẹ̀ kó débẹ̀. ó ṣe bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́, bẹ́ẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ ní ẹ̀kejì, kò fi ibì kankan lẹ̀ nínú àlàfo ojú rẹ̀ kálàfo wà ń bẹ̀. lẹ́yìn ìgbà náà yóò lọ síbi fífọ apá rẹ̀, àdúgbò ti fọ apá rẹ̀, kò lóun ti fọwọ́ lẹ́ẹ̀kan, ó gbé fífọ ọwọ́ yẹn láti inú ọmọka, bẹ́ẹ̀ ló fọ apá yẹn dé ìgúnpá rẹ̀. ó ṣe bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́, ó bomi, lẹ́lẹ́kejì ó tún fọ ìgúnpá yẹn dáadáa, bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ní ẹlẹ́kẹta, kò jẹ́ kí àlàfo kankan kó wà níbi ọwọ́ rẹ̀. bẹ́ẹ̀ ni ó padà lọ síbi apá kejì, ó tún ṣe òun náà bẹ́ẹ̀, ó rí i pé gbogbo ọmọ núka yẹn òun fọ, ó sì jẹ́ kó dé ìgúnpá. ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì náà, ó jẹ́ kí gbogbo omi yẹn kó kárí gbogbo ọwọ́ yẹn. ó fèsì àyọ̀lá tó ń ṣe, kò máa rojọ́ débi tí àlàfo wà mọ́ bẹ́ẹ̀ níbi àyọ̀lá ti ń ṣe. ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, ẹ rí i pé gbogbo apá rẹ̀ òun lomi dé. lẹ́yìn eléyìí ó tún bomi, ó tún fi pa orí rẹ̀ láti iwájú, ó gbé ọwọ́ yẹn lọ sí ẹ̀yìn, ó tún dá ọwọ́ yẹn padà láti ẹ̀yìn wá sí iwájú, marratan wahida, lẹ́ẹ̀kan péré. bẹ́ẹ̀ ló sì mú ọwọ́ yẹn fi pa etí rẹ̀, inú etí rẹ̀ ó gbọ́wọ́ sínú ẹ̀ dáadáa, àti ẹ̀yìn etí rẹ̀ ó fi pa dáadáa. lẹ́yìn ìgbà náà ó lọ síbi fífọ ẹsẹ̀, ó rí wípé gbogbo ọmọ inú mọ́ka ẹsẹ̀ òun lòun fọ dáadáa, kò fẹ́ kí àlàfo kankan kó máa bẹ nínú ọmọka ẹsẹ̀ rẹ̀. ó fọ alùpùpù bó ṣe ń fọ, ó gbọ́wọ́ lọ sí ẹ̀yìn dáadáa, ó mójútó kí àlàfo mọ́ bá ń bẹ́ẹ̀ tó dáná bí sọ fún wa wípé wailun lil aqabi minan nar, gbogbo gìgísẹ̀ tí omi ò bá dé inú náà lọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun ló fi jó àlàfo bẹ̀. ó fọ ẹsẹ̀ ọ̀tún, bẹ́ẹ̀ ni ó sì tún fọ ẹsẹ̀ òsì. alùpùpù ń tọwọ́ bọ ọgbọ́n ọmọ níka ẹ̀ dáadáa nínú sunna ń ṣe ọlọ́run, ó ní pé á jẹ́ kí gbogbo àwọn ọmọ níka yìí kí omi ó dé bẹ̀. gbogbo gìgísẹ̀ wa lọ́tún lọ́sì á yẹ̀wò dáadáa, àníjàlàfo wà ń bẹ̀. àdìbò ṣe ń yẹ̀wò, ó ń yẹ̀wò dáadáa, ìpèsè gbogbo ẹ̀ lómi kárí kó o mọ́ bá fìdí kanlẹ̀ omi mọ́ débẹ̀. eléyìí ni bí a ti ṣe àlùwàlá nínú ìlànà tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala. ó ṣàlùwàlá tán, lẹ́yìn náà yóò sọ gbólóhùn pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. ari lẹ́yìn àlùwàlá kò bomi sẹ́nu kó máa náwó sókè o. eléyìí jẹ́ ká mọ̀ wípé kò sí nínú àlùwàlá kátàlùwàlá tán ká ẹsẹ̀ mọ́ bu omi sẹ́nu ká máa fi hàn ọlọ́run sọ́ọ́rí pé mo ṣe àlùwàlá àbọ̀ rí. eléyìí ò sí nínú sunna òṣì ọlọ́run. lẹ́yìn náà eléyìí fẹ́ kí òun ló láǹfààní àti oró omi, ó ṣàlùwàlá fún wa. téèyàn bá wá rí omi, èèyàn wá omi kò rómi, bó láti ṣe. tábà wá wómi tá àrómi, nǹkan míì bẹ táàtù fi ṣe ìmára, òun náà ni tayammum. bó láti ṣe tayammum, òun náà ni eléyìí ló tún fi hàn wá wípé òun ti wómi òun ò rómi o, kí lóun ó ṣe láti fi kírun fọlọ́wọ́n ba. eléyìí náà fẹ́ kírun kò rómi, ó gbọ́wọ́ rẹ̀ lélẹ̀, ó gbọ́ gbogbo yẹ̀pẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀, ẹ̀rí ó fi pa ojú rẹ̀, ó fi pa gbogbo ojú rẹ̀ dáadáa. ìgbà tó pa ojú rẹ̀ dáadáa tán, ó jẹ́ kí omi yẹn kí ọwọ́ yẹn kó kárí gbogbo ojú òun. lẹ́yìn ìgbà náà ó fi ọwọ́ rẹ̀ ó fi pa ara wọn, ó fi ti ọwọ́ ọ̀tún ó fi pa ẹ̀yìn òsì rẹ̀, bẹ́ẹ̀ ló sì fi ti ọwọ́ òsì náà fi pa ọwọ́ ọ̀tún rẹ̀. tàbá ṣe báyìí àti parí táyà mọ́mú nìyẹn o. nígbà tá a bá lómi, a bá rómi láǹfààní àti lómi bí ó tutù ló mú wa, a sì táyà mọ́mú báyìí àti sàlùwàlá náà nìyẹn o, ká gbóhùn bí olókùn. tàbá wọ́n fẹ́ kírun fún ọlọ́run bá wa subhanahu wa ta'ala, ọlọ́run ní ká kírun lórí ìdúró. tó bá wá rẹ̀ èèyàn, ǹjẹ́ àǹfààní wà wípé ó rẹ̀ mí, sọ́ra mi bá yá màá máa kí jáde, mi ò gbádùn, àbí ẹsẹ̀ ló ń dùn mí, ọlọ́run náà ti rí wípé ọ̀kadà àbí márúwá ló kọlu òun níjẹta, òun ò láǹfààní àti dìde kírun,
ẹ sáré pé ìjòkó lòun wà tó bá yá àwọn ọmọ kírun ṣó lọ bẹ́ẹ̀ bí ò lọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run bá wa a rí i pé kò sí tẹ́sẹ̀ lè ṣe máa dùn yàn tó ọ̀ràn yẹn ni èyí ó kírun tẹ́sẹ̀ bá wá ń dùn yàn tí yàn láǹfààní àti dúró bóò ló ṣe kí lórí ìjòkó ẹwà arákùnrin tó ń bọ̀ yìí ó fẹ́ kírun kò sì láǹfààní àti dúró òun náà ti fẹ́ ṣe ìjọsìn fún ọlọ́run bá subhanahu wa ta'ala báyìí ni yóò ṣe táyà mọ́mù fún wa torí pé gbogbo ẹsẹ̀ yìí gan àti gbogbo ara rẹ̀ omi ò lè kàn òun náà ṣe táyà mọ́ láti fẹ́ kírun fún ọlọ́run bóun ló ṣe wá kírun yẹn láì lè dúró òun náà ṣe táyà mọ́mù bí ẹnì ẹ̀kan ṣe táyà mọ́ ó fi pa ojú ẹ̀ lẹ́yìn ìgbà náà ó tún fi pa ọwọ́ rẹ̀ ó fọwọ́ yẹn pa ọwọ́ ẹ̀kan pé náà ló gbọ́wọ́ lọlẹ̀ bẹ́ẹ̀ ló fi pa ojú ó sì fi pa ọwọ́ ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ kírun nìyẹn ó ti táyà mọ́mù nìyẹn ìrun ló bẹ̀rẹ̀ sí ní kí ó ń ṣe ìkọ́mọ̀ nìyẹn ó ń ṣe ìkọ́mọ̀ látara pé kò láǹfààní àti dúró ó ti parí ìkọ́mọ̀ ó gbóhùn dúró lórí ìjòkó èyàn á kírun fọlọ́wọ́n bá láà lórí ìjòkó nígbà tí ò bá láǹfààní àti lè dúró fátíà náà ló ń kì lẹ́ni tí ń mì látara ìnira ẹsẹ̀ tí ń mù tí ẹsẹ̀ bá ń dún ní téèyàn ò lè dúró ìyẹn ò ní kéèyàn má kírun fọlọ́wọ́n bá wa ó rùkù ẹni pé bó ṣe rùkù ó rọra tẹ̀níwọ̀n kúrò níbi bó ṣe wà lórí ìdúró ó tún kúrò lórí rùkù ó padà sórí ìdúró lẹ́yìn eléyìí ó sọ gbólóhùn Allahu Akbar a rí pé ńgbà tí ó forí kalẹ̀ ó ti forí kalẹ̀ bá nì ó jẹ́ kí ìforí kalẹ̀ yẹn kó tẹ́kọ̀kọ̀ ju ìrùkù rẹ̀ lọ ó padà sórí ìjòkó àkọ́kọ́ ó sọ gbólóhùn Rabbi gfirli Rabbi gfirli lẹ́yìn ìgbà náà ó tún forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni pé kò wulẹ̀ gbé ògiri kankan síwájú kó o máa forí kan ògiri bẹ́ẹ̀ ni kò sí lọ́lẹ̀ bó tẹ̀ ló ń fẹ́ lọ́lẹ̀ gan kò lè rí bí lọ́lẹ̀ so yóò wulẹ̀ rùkú ó ti wà lórí lákẹ́ ẹlẹ́ẹ̀kejì báyìí ó ti ń ka fàtíà padà lórí ìjòkó yẹn náà ó tún ti rùkú padà nígbà tó ka fàtíà àti súrà tí ó kà tán ó ti sọ gbólóhùn tí ó sọ lórí rùkú lẹ́yìn ìgbà náà ó kúrò lórí rùkú ó ti dúró sórí ìdúró padà lẹ́yìn rùkú rẹ̀ pẹ̀lú gbólóhùn sami Allahu liman hamida ó ti forí kanlẹ̀ báyìí kò mọ́kùtà kankan inú àwọn ẹ̀sà Yorùbá ẹlòmí àmọ́kùtà a máa fi kan orí rẹ̀ àbí kí wọ́n súnmọ́ rẹ̀ ògiri ká máa forí kan ògiri a kì í fa forí kan ògiri bá àti ṣe ní ìta àbá láǹfààní àti lè dúró bẹ́ẹ̀ tara pa àdàgbà ni àbí látara wípé nǹkan kan ṣe wá lẹ́sẹ̀ ìforí kanlẹ̀ lẹ́kejì ló tún wà yẹn eléyìí tún sọ gbólóhùn subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ó ti parí lákà méjì àtàrà ló ń ṣe yẹn ó ń ṣe àtàrà yẹn lórí ìjòkó ni àpótí nìyẹn láǹfààní àti ìjòkó sí ni ṣíà ni orí bẹ́ẹ̀dì ni fẹ́yàn bá kì í báyìí ó ti kírun fọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala ó sálámà sọ́tún pẹ̀lú sálámà sí òsì eléyìí ni bí ẹni tí ò bá láǹfààní àti lè dúró bí ó ti ṣe kí irun lórí ìdúró nìyẹn tó bá ṣe wípé èèyàn ò láǹfààní ṣẹ̀bẹ́lẹ̀ ìtẹ̀ rí bí ìjòkó òun ni ó fi ń kírun lórí ìjòkó èyàn lè máa bẹ nínú ṣẹ́sí mi tẹ́yìn òkè nílé láǹfààní àti ìjòkó rárá ẹni tí ń bẹ lọ́sibítù tí wọ́n ti dé gbogbo nǹkan mọ́ lára wọ́n ti ń fomi sí iná fẹ́ jẹ̀ sí abẹ́lẹ́ ọba láà kọ́lọ́n kó sẹ́ni kọ̀ọ̀kan wa kó sì wo gbẹ́ni kọ̀ọ̀kan wa sàn níbi àìsàn tó bá rẹ̀yàn jáde yẹn lágbára débi wípé gbogbo oríṣiríṣi nǹkan òní wọ́n ń fà sí lára sọ́rọ̀ èèyàn ní kó kírun àbọ̀rọ̀ èèyàn kan ní kó kírun ọ̀rọ̀ èèyàn ní o àwọn tí a máa ń lérò pé àbọ̀rọ̀ náà rí bólẹ̀ mi ara mi ò yá àbí adébẹ̀ lómi ìgbé ẹ̀pẹ̀lẹ́ mọ̀mọ́ lára yín ò yá wọ́n níbẹ̀ ni ṣẹ́ti wá kírun àbẹ́ ẹ̀gbọ́rọ̀ mo lára mi ò yá jíjẹta ọlọ́run òróró ọlọ́run náà ti mọ̀ pé ara mi ò yá tó bá rẹwà tá a láǹfààní títẹ sí wa tó rí di arákùnrin yìí ẹ̀rí bó ṣe wọ́wọ́gun wọ̀gún kalẹ̀ bóò ní ó ṣe kírun fọlọ́run ṣé yóò kí àdúrà ní kírun ogún ọmọ fọ́nà yẹn ní kó ń kírun fọlọ́run ọba subhanahu wa ta'ala bóò ní ó fi wá kí aláàárẹ̀ rè ẹni tí ń bẹ lórí àìlera ń bá jà oríṣiríṣi nǹkan bóò ní ó ti kí kò láǹfààní àti sàlọ́lá pẹ̀lú omi òun náà ṣe tẹ́wà mọ́mú lẹ́rìn pẹ̀lú bá ìwé ẹ̀ṣẹ̀ mọ́ ọlọ́run ní fattaqullaha mastata'tum ẹ bẹ̀rù ọlọ́run ọba yín gbàgbára yín bá ṣe mọ́
ó sì tẹ́ àmọ́mù nígbà tí ó láǹfààní ó bọ́ ojú rẹ̀ bẹ́ẹ̀ ló fi pa ọwọ́ rẹ̀ méjèèjì ó sàlùwà lánàá nù. lẹ́yìn náà ẹ̀rì kí ń jẹnu wúyẹ́wúyẹ́ ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mọ́ nu ń ṣe ìkọ́ mọ̀ lẹ́ni tó gbẹ̀rù dúró fún ọlọ́run ó ń ṣe ìkọ́ mọ̀ tó ń ti àárẹ̀ eléyìí tí ń bẹ lára rẹ̀ ó parí ìkọ́ mọ̀ rẹ̀ ó sọ gbólóhùn Allahu Akbar ẹ̀rí ó ti bẹ̀rẹ̀ sí ní ka Fatiha kò rò wípé bí mo ṣe rí kí lóun tún máa béèrè pé mi ò kírun bí mo ṣe wà yìí nírú ṣe sí yìí kí lóun ti ní mi ò kírun ó kírun fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ka Fatiha tó ti ka sórí àti ó rùkú lẹ́ ń wò wò ó yíra padà níwọ̀n bàbá ẹ̀ ti mọ ó ti rùkú bá nì ó sọ gbólóhùn subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim ó ti kúrò lórí rùkú bá nì ó sọ gbólóhùn sami Allahu liman hamida ó ti dúró lórí lẹ́yìn náà ó ń lọ sí ìforíkalẹ̀ ẹbí ṣe ń yí ó foríkalẹ̀ bàbá ẹ̀ ti mọ ó yí níwọ̀n bá tótó ó foríkalẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kúrò lórí ìforíkalẹ̀ àkọ́kọ́ ó jókòó ó ti jókòó bá nì ó tún foríkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì bàbá rẹ̀ ṣe mọ́ ó ti tẹ̀lé yìí náà pẹ̀lú ọ̀pá yáká kan lẹ́yìn ìforíkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ó tún gba rákà ẹlẹ́ẹ̀kejì lọ ó tún gbọ́wọ́ ké fìlásí bọ́ọ̀lẹ̀ báyìí ló tún kẹ̀rẹ̀ sí ka Fatiha fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ka Fatiha bàbá rẹ̀ ṣe mọ́ ó ka Fatiha tán nì ó tún fi súrà lé iná àti iná ló mọ̀ náà àdúgbò Allah ó tún tàyún náà lẹ́yìn eléyìí ó tún rùkú ó ti rùkú ó sọ gbólóhùn subhana rabbiyal azim ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó kú lórí rùkú ó dìde yóò tún parí lọ síbi ìforíkanlẹ̀ ó tún foríkanlẹ̀ alákọ̀ọ́kọ́ ó sọ gbólóhùn tí ó sọ lẹ́yìn náà ó tún dìde kúrò níbi ìforíkanlẹ̀ yẹn yóò tún padà síbi ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ lórí ìdúró náà ó ti parí orí ìjòkó ó ti wá parí tábà ń bẹ lórí ààrẹ á gbìyànjú láti kírun fún ọlọ́run ọba wa.